Africa Content TV. Gbogbo Ìkòròdú division, gbogbo yín mo kí. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ kíkí mi sọ́wọ́ Ọlọ́run ọba o. Ọlọ́run ọba ó ṣe é. Èèyàn tó bá mi lọ lọ́run síwájú. Bó bá ń gúnyán, ìyá máa lọ a máa ń fẹ́lẹ́fẹ́lẹ́. Bó bá ń rọka, kò ní rọ bẹ́tẹ́bẹ́tẹ́. Èèyàn tó bá ní ìtọ́ Ọlọ́run ọba báwo ẹ fi ilẹ̀. Ẹjọ́ máa ń ṣe tiẹ̀, ọmọ Bọ́lá ọ̀ka máa ń ṣe tiẹ̀. Gbogbo títóbi fọlọ́run ọba o, ọmọ ìjíníjì. Alábínú àmáńsásí, akọ gbogbo bíi, akọlé ẹ lọ́wọ́. Ìwọ ni kò ṣolù síwájú. Òrẹ́ ni tọ́ à ń bá wá bí. Àyìndé wá sí mi, ọmọ Ọlọ́run ni. Jìmí ò ní inú rẹ̀. Gbogbo Ìkòròdú division. Lẹ́yìn tá a ṣe bá láwọn ọba o, ìbá wọn alálẹ̀. Àwọn tó tẹ̀lé yìí dó, onílé yìí bà. Kò ṣe é ṣe fún wa, àìdè ní wàásù àti ìfìmọ̀ síwájú. Kábíyèsí ọba àyànmú rẹ̀. Gbogbo ọba ládé ní Ìkòròdú. Ọba sẹ́kù fàdé ìpàkọ́dọ́. Ẹ̀yin aláìlúwà pátápátá ní gbogbo Ìkòròdú division. Mo wá rí fáyé. Mo júbà fún gbogbo ẹ̀yin àgbààgbà. Kò ṣeé ṣe fún wa o, kò ṣeé ṣe fún wa. Ọ̀rọ̀ tó bá ní ṣe nípa tó ṣèlú. Òṣèlú pọ̀ oríṣiríṣi o. Àmọ́ àwọn òṣèlú gidi láàrin ìwà o, tó ń ṣe pé kó má bàjẹ́. Ìlọsíwájú ìlú, ìdàgbàsókè, àgbàtọ́ wọn dé, especially àwọn ògo wẹrẹ wa o, àwọn ògo wẹrẹ wa. Lára wọn ni Jimmy Benson tá a bá wá bí. Jimmy làwa polówó, èèyàn tó bá ń ṣe dáadáa ọmọgbọ́lọ́, a máa rí irú wa. Ọlọ́run ọba bẹ́ẹ̀, àlẹ́ni tó bá ń ṣe dáadáa o. Àìtún ní ṣe dáadáa mọ́, Ọlọ́run má fi ṣàdánwò fún Jimmy ọmọ Benson torí tó ń ṣe dáadáa. Ó ń gbé mi lórí, ọ̀tọ̀ ni ká fún mi lọ́wọ́. Àyìndé wá sí mi. Onígbékalẹ̀ tó gidi o, IKEA foundation tó ń ṣe fún gbogbo aráàlú. Ó ṣe fámọdé, ó ṣe fágbà, ó ṣe fáwọn obìnrin o, ó ṣe ń ṣe fọ́pọ́, ó ṣe fáwọn ìyá, ó ṣe ti gbogbo ọ̀dọ́. IKEA foundation. Ọlọ́run adé irú èèyàn báyìí. Máì tí ì mú kúrò láàrin ìwà mọ́pọ́lá. Lẹ́kọ̀ọ́ máa ṣe dáadáa síwájú. Ọlọ́run bá ń da lágbà. Jimmy ọmọ Benson ó jẹ́wọ́ ọmọ nílẹ̀ nílùú Ìkòròdú bí. Nítorí èyí èmi á máa ṣàdúrà fún gbogbo ẹ̀yin aráàlú. A ò gbọ́dọ̀ fọmọ ọwọ́ mọ́ o. Bá a bá fọmọ ọwọ́ mọ́ mọ́kànlá hàn,
ìṣọ̀lá lukọ pa Jimmy Benson mi Jimmy Benson mi. Jimmy Benson mi Jimmy Benson mi. Ó ṣe fọmọdé pẹ̀lú àgbà Jimmy Benson mi. Jimmy ó ṣe fọmọdé pẹ̀lú àgbà Jimmy Benson mi. IKEA Foundation Jimmy ṣe fọmọdé pẹ̀lú àgbà Jimmy Benson mi. Egungun ẹgbẹ́ra o Jimmy Benson ni. Egungun ẹgbẹ́ra Jimmy Benson ni. Àwọn ọ̀run kìkì ẹ̀yin náà ẹgbẹ́ra o Jimmy Benson ni. Aráyé wọ́n gbọ́ wọ́n wá bí èrò ọ̀run pàápàá travel wọ́n wá láti òfurufú torí ìtàní o torí Jimmy ọmọ Benson. Ọlọ́wọ́n bá gbọ́ Ọlọ́wọ́n bá gbà Ọlọ́wọ́n bá ti fàṣẹ sí olóríire ọmọ bẹ́ẹ̀ ajáde nínú ẹbí wa gbogbo wa pátápátá ọmọ bímọ alálùbáríkà ọmọ tó ṣe mú yọgàn Jimmy olóríire ni. Ẹ jáde o ẹ jáde o ẹ jáde o. Ẹ jáde o ẹ jáde o ẹ jáde o. Lásìkò ìbò bá ti tó. Ìkọ́ tún wà very important. Ìròyìn ayọ̀ tí ń mú wá. Bó bá mẹ́ni tí ò ní BBC tó wà ní ẹgbẹ́ ọ̀tún ẹ abẹ́ ẹgbẹ́ òsì. Ẹyà tèrè tààrà ṣàṣà kó tó di 15 January. Lọ gba BBC ẹ o, agbára gangan nìyẹn. Gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀yà létí Ìgbò láàrin wa Haúsá láàrin wa àwa nígbàgbọ́ pákan ṣoṣo ni wá ìrùn táwa kọ̀ ọ́ tá ò ṣe tẹ̀bí tọmọtara Ìgbò ń ṣe lẹ́kọ̀ọ́ wọ́n gba PVC gbogbo wọn kó dání àwọn adẹ́jọ́ kò sílé à ń retí ẹni tó máa wá bẹ̀ wá ká tó lọ gba ohun ẹ̀tọ́ wa dání kó tó close ní 15 January tètè lọ bá tiẹ̀ o kó lọ bá tiẹ̀. bó o bá kàn tó o bá gbà á kí ló wá ń wá láyìn fún kí ló wá ń ṣe bí o ní BBC kí ló ń lọ sí pàdé fún láì ní BBC kí ló ń pariwo ìdàgbàsókè fún láì ní BBC yẹn o òun lọ tọ́rìtì tó ní kálukú wá ní láti fẹnu sọ̀rọ̀ ìbò ṣe yí kò pọ́sibù wọ́n tún yíbò mọ́ ní Nàìjíríà ohun gbogbo ti ń lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ó ti ń lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ lọ gba BBC ẹni tí ó fọwọ́ yíbò sí mọ́ àríṣe láríkà àríkà ní bàbá rẹ̀ gún. Jimmy Benson,
Jimmy Benson ni. ló fi jọmọ ológo. Jimmy Benson ni. Honorable ló fi jọmọ ológo. Jimmy Benson ni. àwa gbà fún ẹ Jimmy ìwọ fi jọmọ ológo. Jimmy Benson ni. ibi ò ṣe fowó rà. Jimmy Benson ni. ibi ò ṣe fowó rà. Jimmy Benson ni. ọmọ tó ṣe rán níṣẹ́ Jimmy amájú ẹ̀ ṣe. Jimmy Benson ni. ICare Foundation amájú ẹ̀ ṣe o. Jimmy Benson ni. Jimmy Benson ni. Jimmy Benson ni. amájú ẹ̀ ṣe. Jimmy Benson ni. Jimmy gbogbo kòrò tó gbà fún ẹ o. Jimmy Benson ni. àtúnrẹ́tì ẹ níbòmí gbogbo wa ló gbà fún ẹ. Jimmy Benson ni. àsìkò bá tó àárọ̀ mi Jimmy Benson ni. ọ̀rọ̀ á sì sọ́ra ẹ̀. Jimmy Benson ni. olóyún sínú wọ́n sọ èyí ọ̀rọ̀ ń bẹ níkù. Jimmy Benson ni. wọ́n sọ èyí olóyún sínú ọ̀rọ̀ ń bẹ níkù. Lórí Jimmy Benson ni. lásìkò bá tó yóò fojú ara hàn. Jimmy Benson ni. ló fi jọ́mọ̀ ológo. Jimmy Benson ni. gbogbo ọ̀dọ́ ìlú ẹ dìrọ̀ mọ́ ẹ dìrọ̀ mọ́ eléyìí alámọ̀ ológo. Jimmy Benson ni. gbogbo wa ló gbà fún ẹ. Gbogbo wa ló gbà fún. Jimmy gbogbo wa ló gbà fún ẹ. Gbogbo wa ló gbà fún.